the boss ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀sì yẹn fún yín gbogbo mọ́tò tá à ń kó lọ Helios gbogbo Helios tẹ́yìn rí lórí program yẹn èmi mo ra gbogbo Helios yẹn fúnra mi bíi 3 so then àwọn ọmọ tá à ń kó nìyẹn alọ́ ń yá bọ́ọ̀sì ń gáràjì yẹn ọ̀dẹ̀ wá òkè bọ́ọ̀sì tó bàjẹ́ lójú ọ̀nà ní òru ẹni yìí kì í ṣe bíi 3 títà ń fọ́ àwọn mọ́tò tí ò gbádùn tààkà lọ ń rẹ̀ ìgbéró tó ń tẹ̀lé mi pọ̀ so mọ́tò náà ní nǹkan tó rí pé ẹ lè fi support wa. Yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ń pa ọ nìyẹn ẹranko ni bàbá ọ nìyẹn orí rẹ̀ ti dàrú mo fẹ́ ṣe fídíò fún tẹ́lẹ̀ mọ́kàn tó rò pé àwọn tó bá mi sọ̀rọ̀ ni ìwọ́n tó yẹ pé ohun tí Buhari ṣe fún ẹ yẹn Aláàfin ló yẹ kó jẹ sàárà àwọn tó jẹ yẹn bọ̀ ǹgbà tó tí Buhari ti lè pè é ǹgbà tó dọ́dọ̀ Buhari ó yẹ kó lè sòdodo fún Buhari dìde fún lórí àga ni ẹrú jìnnìjìnnì mi ti mú Buhari yẹn ó dìde fún lórí àga tí ọ̀sẹ̀ lè rí ó dìde pàdé ẹ̀ ni ó yẹ kó lè sòdodo ọ̀rọ̀ fún Buhari nǹkan táwọn fámìlì mi ń fẹ́ rè nǹkan táwọn Yorùbá ń fẹ́ rè ọdọ́ ńgbà tó ti gba dọ́là ọ̀tọ̀ nìkan tó ń sọ ọwọ́ adé ni wọ́n sọ yamayama Ìgbòho ti try so fi yókù lẹ̀ fún àwọn ìjọba kọ́mọ sí sẹ́mo kó ti ya wèrè so ọbẹ̀ ta kí gbogbo yín kẹ́ kó bo kẹ́ sòdodo ọ̀rọ̀ fún kẹ́ dẹnu bo kí gbogbo yóò bọ́ dẹnu bo ó ti gbà bọ̀dẹ̀ wọn ni ó pè mí tó ní kí wọ́n á rí wọn ní mi wá torí pé ká ló ṣe bó sí mo sì fẹ́ kó ṣe ni màá lọ dá lóhùn so ọba tó bá ti cooperate pẹ̀lú mi màá dá lóhùn ọba tí ọba ti cooperate bọ́ pè mí ní dá lóhùn yà torí enough is enough àwọn Fúlàní àti sọ̀kadẹ̀rù ọkùnrin kábíyèsí ẹgbẹ́ bá fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ bàbá nìkan ló dìde bàbá fẹ́ takò ẹ̀ ọmọdé ni wọ́ọ̀dù nìyí náà sọ̀rọ̀ tẹ́ kọ́ sọ lọ́sọ yẹn ẹ rí i pé kábíyèsí nìkan ikú báyìí nìkan lọ́kọ́ sọpọ́tì wa lórí program yẹn tó kọ lẹ́tà sí Buhari pé òun tà ń ṣe àwọn wà pẹ̀lú wa ní jìnnìjìnnì yẹn fi mú wọn bàbá máa jáde sí tàǹsì tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kan lè gbé wọn sọ níyàn kò pàtàkì rẹ̀ ó dójú tì mí gan gbogbo ní láti kékeré sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ bá mọ̀ pé bá máa ráwọn èèyàn sí láti bẹ̀ yẹn ẹ̀ràn yẹn sí ọ̀ní yẹn pé nǹkan tó ń ṣe yẹn àfọwọ́sí àsọpọ́tì wà tó ń wù yẹn kò bójúmu rárá àwọn olóṣèlú ti wà pẹ̀lú Ọọ̀ni àwọn olóṣèlú wọ́n wà pẹ̀lú ẹ̀ so àwọn Tinubu yẹn àwọn ọba tó yẹ pé olóṣèlú wa ti fi wọn jẹ orú Olúwo yẹn náà òun òwe láwà nínú yóò lóhun ní ẹmíà ẹni kó stop gbogbo ìwòlè tó ń kí fásitì yẹn náà tó kàn fi mọ́tò pariwo sí mi létí bí náà. ẹ̀yin yẹn wá òun láti gbọ́ yẹn lẹ́nu Chief Sunday Igboho ìjà tó wà ńlẹ̀ yìí ìjà gbogbo ọmọ Yorùbá ni kò ń ṣe ìjà èèyàn kan a dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho pé ó wọra wọn náà mo tiẹ̀ gbọ́ pé ìrìn tẹ̀rìn lọ ní tẹ lọ sí Ogun State tẹ lọ yẹn pé over 500,000 lè fi rent additional bus nígbà táwọn ti yín àwọn bọ́ọ̀sì ti yín ò tó láti kó àwọn èèyàn so èèyàn kan kọ́ ló yẹ kó máa ja ìjà yàrá kó máa ṣe gbogbo àwọn tó wà lórí ètò yìí sìn ẹ bá ń wo inú chat box ẹ rí i pé wọ́n ti post account details a dẹ̀ máa fi àwọn numbers kan náà sí tó bá ti di pé ìpàdé ti fẹ́ parí so that anybody tó bá ní láti reach àwọn èèyàn one on one will leave numbers for some people to be able to talk to us. Chief Igboho. Yes, sir. Ṣé ẹ ṣì wà ń bẹ̀? Mo wà pẹ̀lú yín. Yàtọ̀ sí ọ̀rọ̀ bus àbí ọ̀rọ̀ logistic support kí ni nǹkan tẹ́ tún fẹ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn wa nípa pé kán tẹsẹ̀ sí ọ̀rọ̀ bó ṣe yẹ kó rí àbí ẹ fún wa lọ́rọ̀ ìṣítí kó tó di pé ẹ wọlé lọ bá láàfin. Ẹ̀ka tí mo fẹ́ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá à ń pè ní bàbá yẹn ojo ni wọn ò lè sọ̀rọ̀ sókè wọ́n ń sojo wọ́n sì ń ṣẹrú Fúlàní ẹrú Fúlàní ni wọ́n o tí wọ́n bá ti dábùjá báyìí ọ̀tọ̀ ló tán máa lọ sọ wọ́n bá ti fún ọ lówó wọ́n change ọ̀rọ̀ wọn lọ́wọ́ ni ibi tí nǹkan tẹ̀ dídú yà nídìí àti bẹ̀rẹ̀ anybody èyí tí bàbá tí ọba ti cooperate kásìgún lọ́ba ká jó gbogbo dúkìá ká bá dúkìá jẹ ká finish ẹ̀ kò sí nǹkan kẹtẹ́rẹ́ kankan fẹ́ sí Nàìjíríà ti pín ọ̀rẹ́ dì tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ti dúró kò sí gbà ń bẹ̀rù ẹnì kankan bàbá tí ọba ti cooperate àmà lọ kókun bá a máa kó ìkè lọ kámúnà àfẹ́ máa bá ogun káyìn jẹ́ ni ọ̀nà yẹn yóò nídìí ká dì pẹ̀lú ẹ̀ ó ń sin yamayama ó ń dọwọ́rú lílọ tó lọ yẹn kì í ṣe pé kí Buhari mọ̀ gbé gálà mọ̀ gbé dọ́là fún ọdún fi sọ yamayama tí ń sọ lẹ́nu yẹn inú ẹ̀ ń bí mi gan
inú ẹ̀ ń bí mi gan wọn àwọn aráàlú ń ṣe ó ní di kí gbogbo yín pẹ̀lú kọ̀ọ̀kẹ́ dánú bò wọ́n ẹni tó bá jọ mọ̀ nínú ẹ̀ tó bá lo platform yìí kọ́ bẹ́tà kọ́ sọ̀rọ̀ fún bàbá ẹ̀ tó bá délé pé gbogbo àwọn aráàlú tó ń ṣe yẹn ìjọba bá wọn sígun yóò jogun mọ́rẹ́gà àti ìfẹ́ lọ ó lè mọ bọ̀ lórí ìrìn tá a da mọ́tò ẹ̀ dùn a máa kó bọ̀ bò. ẹ ṣe gan olóye. fúlàní fún fúlàní fẹ́ mọ̀ bà wọ́n adúlá ti bẹ̀rẹ̀ àwọn pípọ̀ yẹn mọ̀ náà wọ́n fi ń jo ìyàwó díẹ̀ lẹ́gbàdì ẹ̀ ń bẹ̀rù pẹ̀lú gbogbo adé irọ́ tí wọ́n kọ́ a máa kó ẹ̀kú máa da pàkájà ẹ̀rọ kiri títí mẹ́ẹ̀ pàkájà ẹ̀rọ odidi ọ̀ní tó lè sọ̀rọ̀ sókè à ń pẹ́rọ̀ sọ fìyókùlẹ̀ fúnjọba ẹ̀gbọ́n ti kérésì ọmọdé ń ṣe lẹ́nu. ẹ ṣe gan olóye. ṣẹ́rí àníjà ti pọ́nlẹ́ ká wọ́n. olóyè Ìgbòho. ọmọ wa tó mọ bú wa lórí ibú ni báwọn ṣe ń bú àwọn bàbá wa ṣùgbọ́n káwọn ọmọ tó mọ bú wa ẹrú fúlàní là ń ṣe náà ẹrú fúlàní gidi ni wa àwọn Tinubu ayé wọn ti bàjẹ́ o ayé àwọn Tinubu yẹn ti bàjẹ́ pátápátá ẹrú fúlàní ni wọ́n bá wà yẹn o gbogbo àwọn olóṣèlú yẹn ló fó lórí ibú ni wọ́n ayé wọn ti bàjẹ́ ẹrú fúlàní wọn ò lè sọ̀rọ̀ ẹrú fúlàní gbogbo wọn o ọbẹ̀ tà kẹ́ jí gbogbo ọjọ́ jígìrì ká jáde síta tẹ́ bá ń pè lóòótọ́ rẹ́dì pé kájọ fà ẹ pé gbogbo àwọn tó bá wà Nàìjíríà kan dọ́yìn kájọ fà á ni oníkẹ́ni kankan sẹ́ẹ̀dù àbẹ́nikẹ́ni bọ̀dì bẹ̀rù ó ti kọjá pé ní kankan máa sápamọ́ eré ẹsẹ̀ ìjà orí íńtánẹ́ẹ̀tì kí kálukú jọ fún tòkòtò kájọ jà ní o. ẹ ṣe gan olóye ṣe rí ọ̀rọ̀ yìí ó ti di ọ̀rọ̀ onílé. mi ò gbóló ẹnì kankan o mọ bàbá wálé àwọn kùmọ̀nà fi ń jà wọn bàbá wọn gba wọn bàbá wọn parí wáwọ̀ papọ̀ nǹkan àjọṣe kankan ò sí fún àpẹ̀lú àti Fúlàní ọbẹ̀ tà kọ́ mọ́ lọ́nà bẹ́ẹ̀ ni la bú àwọn afáàtì wọn ní kí n mọ̀ sí yẹsà fún Sùlù Gàmbàrí mo ní sẹ èmi ẹ̀rí pé mo kọ́ la ni lálàáfin níbẹ̀ lójú mi náà àbí wèrè ní kí n mọ̀ sí yẹsà fún Sùlù Gàmbàrí kí n tẹ̀mí pẹ̀lú Sùlù. ẹ sọ̀rọ̀ sókè ní kẹ́tìbọ̀dì sọ̀rọ̀ gbogbo tẹ̀wé ẹ̀ náà mo sọ̀rọ̀ ọ̀rọ̀ sókè gidi kò sí nǹkan kan mọ́. so Ogun State sì ó ti ń dùn lọ àwọn ọmọ tí ń bá sẹ́yìn yòókù lọ mẹ́ta bá dé àti wọn mọ bá lọ bẹ́ẹ̀ ni kò sí pé kí n stop. Ṣèyí Mákindé rẹ̀ ó ti ya wèrè ìyẹn ti ya wèrè sọ́ọ̀ State ń bí o ó ti sí èrè pápátá olórí burúkú gidi ni àwọn nílà dẹ̀ yẹn síbi àṣeyàn ní gómìnà yẹn olórí burúkú ẹrú Fúlàní ni o ọfẹ second time orí rẹ̀ ti burú wọ́n ti gbé irin mọ́ etí ẹ̀ irin kò gbọ́nà mọ́ ó ti sí orí burúkú gidi Ọlọ́run ní fi gbogbo yín lẹ̀ o Ọlọ́run jẹ́ kéré òkò délé o. àmì Olúwa ẹ ṣeun gan òun láti gbọ́ yẹn àmọ́ ibi tá à ń lọ ìbẹ̀rẹ̀ láwàá yìí